kẹ́ran má jẹlé o Ayọ̀bámi kẹ́ran má jẹlé Ayọ̀bámi ẹ̀mí ló mọ̀ pé ẹ̀. Àwọn èèyàn sọ̀rọ̀ kan lórí Sanga èyí tí ẹ̀ ṣe release sórí Skywood TV lórí YouTube. Wọ́n sọ pé uncompleted police station lẹ lò wípé kí ló dé tí police station yẹn tó jọ ibi tí àwọn no-gọ̀kìn tó jọ ibi tí wọ́n ti ń ṣe fàájì. Èmi wá ní rárá o kàn ní sùúrù wípé màá yànnàná ẹ̀ fún wọn nínú fọ́nrán yìí. Ẹ kú kalẹ̀ yín èèyàn mi, ẹ bá ń pe kẹ́ran má jẹlé Ayọ̀bámi, ẹ bá mi pè sí tòsí kẹ́ jẹ́ àjọ sọ̀rọ̀. Ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn wa o, ẹ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé níbi tí a ti ń ṣe àtúpalẹ̀ sinimá fún yín yálà èyí tá a ti wò, èyí tó ń bọ̀ lọ́nà tàbí èyí tá a ti wò lọ́jọ́ tó ti pẹ́. Kí wá ní èyí tá a mú wá yìí? Sanga produced by kẹ́ran má jẹlé Ayọ̀bámi eléyìí tí ń ṣò lọ́wọ́lọ́wọ́ báyìí lórí Skywood TV Ayọ̀bámi Victoria Adébóyè àti Ògbólúkẹ́ wọ́n ṣiṣẹ́ takuntakun nínú eléyìí, iṣẹ́ ńlá ni wọ́n ṣe, akọ́ṣẹ́ ni. Ṣùgbọ́n sinimá yẹn ó ní àwọn kùdìẹ̀kudiẹ díẹ̀ nínú tó dẹ̀ ká sọ torí tá a bá wo setting ibi tí wọ́n fi ṣe police station tí wọ́n mú Victoria lọ pẹ̀lú setting ibi tí àwọn no-gọ̀kìn jókòó sí, a rí i pé nǹkan kan náà ni. Àwọn èèyàn kan tẹ̀ tí wọ́n sọ pé ṣé uncompleted police station ni wọ́n mú Victoria lọ ni. Ṣùgbọ́n nítorí ìfẹ́ tí a ní sí Yorùbá movie àti ẹ̀kọ́ tó dẹ̀ wà nù sinimá yìí, torí ẹ̀ la ṣe ń review ẹ̀ fún yín pé kẹ́yìn náà bá kẹ́ran má jẹlé kẹ́ ẹ lọ bá wo sinimá yìí lórí Skywood TV torí ẹ̀yin náà ni olólùfẹ́, ẹ̀yin náà ni èèyàn ẹ̀. Ẹ jẹ́ kí gbogbo wa lọ fi ìfẹ́ bá a wò. Ẹ̀kọ́ ńlá kan tó ṣe kókó tó yẹ kí gbogbo wa dì mú nínú sinimá Sanga òun ni pé bí ogún bá jẹ lọ ọgbọ̀n á jẹ́ bọ́ ohun gbogbo tá à ń ṣe lónìí á dọ̀rọ̀ tán bó bá di ọ̀la. Wọ́n máa ń pa àwọn àṣàmọ̀ kan láwọn ibì kan, wọ́n á ní bàbá ti jèso àjàrà eyín kan àwọn ọmọ. Ẹ̀yin náà lọ wò ẹ̀rí ẹ̀kọ́ yẹn, ẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ sí Ògbólúkẹ́ tí wọ́n fi ba ayé ọmọ jẹ́ Zainab tó di Sanga. Ẹ máa rí nínú Sanga dẹ̀ ti ń ṣò lórí Skywood TV lórí YouTube. Bẹ́ẹ̀ni bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín tẹ́ ẹ kọ́ ń ṣalábàápàdé ìkànnì yìí, ẹ má gbàgbé láti subscribe kẹ́ ẹ tan notification bell. Ẹ lè máa rí gbogbo àwọn àtúpalẹ̀ wa lẹ́yọ̀ kankan èjèèjì. Títí ìgbà míì tá ò tún fi pàdé èmi àti yín, a ò ní ju ẹni tí wọ́n ń wá o. Ó dàbọ̀.